Mo kí gbogbo ojú tó ń wò mí ní àkókò yìí wípé a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. A sì kú àkókò yìí. Mo kí wa wípé ẹ káàbọ̀ sí orí ìkànnì Yorùbá Frontline TV tí a gbé èdè àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tí a gbé ní àrùgẹ. Orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Ọmọba Àlùkò Samuel tí mo jẹ́ olóòtú lórí ìkànnì náà. Ohun tí a fẹ́ kí ẹ bá wa gbọ́ ní àkókò yìí ni wípé gbogbo ojú tó ń wò mí, ẹ gbé àpótí kí ẹ fìdílé kí ẹ máa bá mi kálọ ní orí ètò àṣà àti ìṣẹ̀lẹ̀ káàárọ̀ oòjíire. Nítorí ẹni tí a bá sọ̀rọ̀, àwọn náà ni bàbá wa olóyè Oyèyẹmí tó jẹ́ ọba ní ìlú Ghana. Wọ́n ọmọ bíbí ilẹ̀ káàárọ̀ oòjíire ni wọ́n, ṣùgbọ́n ọba ni wọ́n ní ìlú Ghana. Tó fi ìlú Ghana ṣe ibùjókòó, tó mọ̀ nípa àṣà àti ìṣe. Ẹ máa bá wa kálọ ní orí ètò náà kí ẹ gbọ́ àwọn ìbéèrè tí a bí wọ́n léèrè tí wọ́n yànnàná àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá fún wa. Ẹ máa bá wa kálọ. Ire o. Mo kí bàbá wa pé a kú àkókò yìí. Ẹ sì kú ètò kó lè dà. Ṣé ẹ lè sọ orúkọ yín fún wa àti ẹ̀sìn tí ẹ̀ ń ṣe àti ìdí tí ẹ fi ń ṣe ẹ̀sìn rẹ̀ àti ìgbà wo lẹ ti wà ní ẹnu ìsìn rẹ̀? Ẹ ṣeun olóòtú. Orúkọ mi ni Baálẹ̀ ní Oyèyẹmí Ṣọlá Fátóyì. Èmi ni Baálẹ̀ Yorùbá fún ìlú kan ní ìlú orílẹ̀-èdè Ghana, Mata Ikọ̀ àfi èèyàn ní Tẹ̀mà. Mo sì jẹ́ olóyè ìlú Accra, tí oyè mi jẹ́ ní Ọ̀pọ̀lẹ́ntẹ́ the first Mayamansẹ̀ fún ìlú Sakumọ̀nà ní Greater Accra. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkejìlé ní Iléṣà ní Ọ̀ṣun State. Ṣùgbọ́n orílẹ̀-èdè Ghana ni orí jẹ́ kí n máa gbé. Mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe gidi. Mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ gbogbo ẹ̀sìn àti Kírísítẹ́nì àti Muslim àti ìṣẹ̀ṣe, torí pé ọba ò kí ń lẹ́sìn kan, gbogbo èèyàn ni èèyàn tèmi. So kò sí ẹ̀sìn tí mi ò lọ́wọ́ sí, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe débi pé torí pé ọmọ Yorùbá ni mí, ọmọ káàárọ̀ oòjíire ni mí. Gbogbo ibi tí n bá ń lọ ni mo máa ń gbé ẹ̀sìn mi àti àṣà mi àti ètò kó lè dá nípa ìlú orílẹ̀-èdè Yorùbá. Ẹ ṣé olóòtú. Kí ni ìgbà tí ẹ ti wá wà nínú ìṣẹ̀ṣe, kí ni àwọn àǹfààní tí ẹ ti rí ńbẹ̀ tó lè jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe? Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ohun tó bá pè ní ká ṣe. Ìṣẹ̀ṣe pè mí lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ kí n mọ ohun tó yẹ kí n ṣe, ohun tí ò yẹ kí n ṣe. Ó jẹ́ kí n mọ ìwọ̀n ara mi. Ó jẹ́ kí n mọ ohun tí mo lè gbà lérò, ohun tí mi ò lè gbà lérò. Ó jẹ́ kí n mọ pé kò ṣe dandan kí n sáré fún nǹkan kan àfi ohun tí orí bá ti pèsè fún wa. Ó jẹ́ kí ìjẹ́ ọmọlúwàbí mi kó jẹ́ àkọmọ̀nà ní gbogbo ohun tí mo máa ń ṣe. Ìṣẹ̀ṣe pè mí gan. Mi ò sáré ọrọ̀, mi ò sáré ajé. Ohun tí orí bá ti kọ mọ́ ni, òun la máa dáyé bá. Òun ìṣẹ̀ṣe kọ́ wa. Ó jẹ́ kí nǹkan tí mo ní kó tó mi. Kò jẹ́ kí n ṣe ojú kòkòrò sí nǹkan ẹlòmíì. Ó lè jẹ́ kí n gbà pé nǹkan tí Olódùmarè bá ti fún wa tiwa ni. Èyí tí a bá lé tí a bá rí, a jẹ́ pé kò ṣe tiwa. Ohun tí ìṣẹ̀ṣe kọ́ wa ni. Ẹ ṣé bàbá wa. Ṣé ẹ lè sọ díẹ̀ nípa àṣà wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire? Torí ẹ bẹ́ẹ̀ sọ ẹ ní ọmọ Èkìtì, Ìjẹ̀ṣà ni mí, wípé
ọmọ Yorùbá pọ́nbélé ni yín. Ṣé ẹ wá lè sọ díẹ̀ nípa àṣà wa, ìwọsọ wa, kí ló túmọ̀ sí ní ilẹ̀ káàárọ̀ oòjíire? tó ẹ ṣeun olóòtú. Àwa ní àṣà wa ni wá gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. Àṣà wa pọ̀, bá mẹ́nubà bíi 3 sí 5. Orúkọ tá à ń jẹ́, èdè wa tí à ń sọ lẹ́nu, àṣà ìgbéyàwó láàrin wa, àṣà ìsọmọlórúkọ láàrin wa, àṣà bí àwa ọmọ káàárọ̀ oòjíire ṣe ń bọ̀wọ̀ fún àgbà, olówó olówó lọ́wọ́. Nílẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire, àgbàlagbà máa ń jẹ́ ara àṣà wa nìyẹn. Òun ni wọ́n fi ń pè wá ní ọmọlúàbí, ẹni tí ò ní mú kan mọ́kan, ẹni tí bẹ́ẹ̀ ni ẹ máa jẹ́ bẹ́ẹ̀ ni, rárá rẹ̀ máa jẹ́ rárá. Òun ni ara àwọn àṣà tí wọ́n fi ń mọ̀ wá ní ọmọlúàbí ní àárín àwa ọmọ káàárọ̀ oòjíire nìyẹn ní ṣókí. Ẹ ṣé olóòtú. Kí ni ẹ wá lè fún àwa tí a gbọ́ ní ojú ọ̀nà tàbí tá a jẹ́ ọmọ Yorùbá, tá a jẹ́ ọmọ kéékèèké, ìmọ̀ orílẹ̀-èdè fún wa nípa èdè wa sísọ? tó ẹ ṣeun. Kò sóhun tó dàbí àwa. Àwọn olóyìnbó kan sọ pé igi tí ò bá ní gbòǹgbò, ẹni tí ò láṣà ó dàbí igi tí ò ní gbòǹgbò ni. Ìyẹn àgbàlẹ̀dẹ̀ bọ̀. Ẹni ọmọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́. Nígbà tó nílé bá ń pe ilé rẹ̀, tọ́lọ́mọ bá ń pọ̀ lọ́mọ, àwa tí ata ti wá dànù, tí àbárẹ́ ni pè wá, ìgbà yẹn lójú máa ń ti èèyàn. Ẹ má jẹ́ ata lẹ́nu, torí pé kò sóhun tó dàbí àṣà wa o. Tí a bá lọ sórí àwọn ẹ̀rọ tí àwọn òyìnbó ṣe sí náà pé ní íńtánẹ́ẹ̀tì, kẹ́ wo ipò tí Yorùbá wà lóde àgbáyé. Nílùú Brazil, èdè Yorùbá ó ti jẹ́ official language, èdè wọn tí ìjọba fi ọwọ́ sí ní orílẹ̀-èdè Brazil. Tí èdè yìí ò bá dá, wọn ò ní gbà gẹ́gẹ́ bí ara èdè wọn lórílẹ̀-èdè. Ẹ lọ sí ìlú Benin, Republic of Benin, ẹ wo bọ́n ṣe ń tọ́jú èdè wa. Ẹ lọ káàkiri àgbáyé, àwa gbogbo tá wá jẹ́ elédè, ẹ má jẹ́ atánù. Èmi máa ń sọ fún àwọn ènìyàn pé ọ̀tọ̀ ni ẹ̀sìn, ọ̀tọ̀ ni àṣà. Ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tí wọ́n fẹ́ fi kíní ìrú wa lójú, tí wọ́n máa sọ pé gbogbo nǹkan bí Yorùbá, ẹbọ ni nǹkan Yorùbá, Ọlọ́run míì ni. Irọ́ ni o. Èdè wa kì í ṣe ẹbọ, ìmúrasí wa kì í ṣe ìmúra ẹbọ. Ẹbọ ń bẹ nínú ẹ̀sìn kan ni, ó yàtọ̀ sí àṣà àti ìṣe. Ìjẹ́ ọmọ ènìyàn ní ìwà ọmọ Yorùbá, èdè tí a bá láyé lélẹ̀, ẹ̀sìn tó bá wù kó ní kálukú wọn máa ń ṣe, wọ́n bí wa sínú ẹ̀ ni. Ṣùgbọ́n èdè yìí ni wọ́n la bá lẹ́nu àwọn òbí wa. So ẹ jẹ́ ká gba tiwa, torí ọmọ Haúsá ò ní sọ èdè ẹ̀nu, òyìnbó ò ní gbèrò láti dèèyàn dúdú o. Àwọn èèyàn Yorùbá náà, àwọn ẹ̀yà ọmọ kóòtù òjìrì, ẹ jẹ́ ká gba ibi tí Olódùmarè dá wa sí, ibi tí orí dá wa sí, ká tọ́jú àṣà wa, ká tọ́jú ìṣe wa, ká máa gbé lárugẹ níbikíbi tí a bá lọ. Mo ti wà lórílẹ̀-èdè tí mò ń gbé fún bí ọdún púpọ̀ báyìí. Kò sígbà kan tí mo ta lẹ́nu, kò sígbà kan tí mo ta àṣà tèmi nù, kò sígbà kan tí mo fi ọjọ́ kan kábàámọ̀ pé mo jẹ́ ọmọ kóòtù òjìrì. Mi ò dẹ̀ ní ká mọ̀ wọn láyé tí bá tó ayé wá lágbára Olódùmarè, ọmọ Yorùbá àtàtà gidi ni mo máa jẹ́. Ẹ ṣé bàbá wa. Ẹ ṣeun sà. Ẹ ṣé.